wàhálà ó ti wá dójú ẹ̀ báyìí ó ti lẹ́tìkẹ́ ó ti sẹ́mẹ́ǹgẹ́ yéé. We see the matter wàhálà lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ṣòwò rẹ̀ ó ti mú ẹ̀pọ̀n wọn báyìí ó ti ń yí àti bàbá Fálànà wọ́n mú ẹ̀pọ̀n wọn báyìí wọ́n fà kaná ni wọ́n ṣàrùn ẹ̀pọ̀n yẹn ni pé lẹ́yìn yes this is what we want. A country where son of nobody, children of nobody can become somebody without knowing anybody. Ẹ jẹ́ kó ní kálukú ṣe tó bá wùn. Kó ní kálukú sin tó bá wùn. Abájọ Sowore tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ o. Ó lè rí wọn tí wọ́n dà sórí íńtánẹ́ẹ̀tì. Tí wọ́n ń sọ̀rọ̀ lójoojúmọ́ wọn ní sinmi o. Wọ́n lè ṣe láìfù ẹ̀mẹ́ta lójúmọ́. Ó ní wọ́n á ń defend bàbá wọn ní o. Ó lọ́rọ̀ ta lọ́lọ́run. Ó ní bá a ṣe rí tàbí ẹ̀kọ́ ló ṣe rí nínú ilé o. Ó lọ́rọ̀ tí kọjá bó ṣe ń Sowore tún sọ̀rọ̀ pé kangaroo ni o. Olóhùn ṣì wà lórí kangaroo arrest. Àbí èmi ò lọ sí school jàre. Wàláhì ẹ má jẹun ata o torí ẹ máa rẹ́rìn. Torí Ọlọ́run kí ló dé? Ẹ wo bàbá Tinubu ẹ má wulẹ̀ tìjú. Ajé bàbá Tinubu ẹ má tìjú ẹ bọ́ síta. Ẹ sọ fún wa pé wọ́n ti Islamize Nigeria. Pé Saudi la wà. 1999 constitution. Tábùdù Sàlámù kọ́lé wa lọ́wọ́. Wọ́n kú ti adjust ẹ̀. Ẹ̀yin náà adjust ẹ̀ fi Sharia laws. Ẹ fi Sharia laws sínú ẹ̀. Àmọ́ pé a ti wà nínú Sharia. Ẹ kọjú sí kámẹ́rà. Tí wọ́n ṣe lọ wọlé náà gba àwọn èèyàn mọ́lé. Lórí ọ̀rọ̀ ilé tẹ̀sí ìgbìmọ̀ àti òmọ́ra rí. Wọ́n lè ṣẹ̀sì tó wọ̀. Mítìrì tẹ́ ń ṣe nù. Tó bá dẹ̀ máa sọ̀rọ̀ sọ́bọ̀, wọ́n ti kọ́míṣánná ọ̀pọ̀ pa. Tẹ́ bá ní àwo mínísítì ẹ̀kọ́ kò sẹ́ni tí ò bẹ́ wọn ká fẹ́rẹ́ sẹ́nu káwá sí. Ẹ jẹ́ apẹ́ yẹn fún yín díẹ̀. Tẹ́ bá fẹ́ ṣe kí ni kọjá sí jìnnà jìnnà rẹ́rẹ́rẹ́rẹ́ Ẹ wù yẹn lẹ́gbẹ̀ẹ́ níjọ́ mẹ́jọ òní ẹ̀yin ilé aláràn ẹ lé wọn kúrò bí ẹ̀sán wọn fún ọ Ọlọ́run kẹ́yìn ju kẹ́mọ́ ìgbówó omi sọ́ba yìí lọ. Ilé aláràn Àjẹtẹ̀ gún náà nù. ẹ dáwọ́ padà kán kúrò bí tá bá bá omi níjọ́ mẹ́jọ bá ṣe wá ìkó ní rọrùn o. Àjẹtẹ̀ gún náà nù. Kò ní rọrùn o. Àjẹtẹ̀ gún náà nù sẹ́. Ìmọ̀rí lórí tó ń ṣe yìí. Mítìn tẹ́ ń ṣe nu ẹ máa lọ́dọ̀ pé ẹbí ìtẹ́jú ká ti wò yín gbogbo ìta sọ kọmíṣánná pólísì mọ̀ ọ̀gá tàbí ṣe yìí. Àti ṣùgbọ́n ṣe máa pé gẹ́gbà àti mọ́lọ́gbà àti já àti ṣẹ́ẹ̀tì àti gbogbo mẹ́tì yẹn la mọ̀. Ẹ kúrò mí yìí ẹ máa lọ ìlú. Ó ń dojú ẹ̀ bọ̀ báyìí. Tábà níjọ́ mẹ́jọ báwa la nílùú ni bẹ́ẹ̀ yìí ẹja jọ dán o. Báwa ni bẹ́ẹ̀ yìí ẹja gbó. Ẹ mọ̀ pé àwọn èèyàn nǹkan sọ wọ́n níbi tí ẹ ti kó ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ tó tán fi lé yín. Lọ́pọ̀ lọ́wọ́ tó ti lé ọ ìṣẹ̀ṣẹ̀ ló ṣe. Torí pé wá wá síbí ẹ má jà bá níjọ́ mẹ́jọ o. Èmi Sálà Ayọ̀dèjì wọ́n sọ fún mi pé àjọrọ̀ bá yín bí níjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ tíra yìí wò. Ṣètò tàbá tó ń bá yín bí níjọ́ mẹ́jọ òní ẹ dẹ̀ wò. Kò sí ẹ̀sán àgbà àkàtọ́ lè ṣàwọn. Ẹ dẹ̀ wò ilé alárìn ilé wọn o. Ilé alárìn ilé wọn àjọrọ̀ bá wọn níjọ́ mẹ́jọ o. Tí yín la wò ó ní tá a mú ó lè ní tá a mú bọ̀ wá. Ẹ wo bí. Tó yẹ kẹ́yìn tẹ jára ní adé kẹ́ ṣáájú náà. Tó tá a bá ní nǹkan lù ẹni àkúrẹ́tẹ̀ sọ fún yín. A ti pọn ilé tó bá yẹ ilé alárìn. Lẹ́yìn eléyìí tó bá tún ṣe méjì nìṣẹ̀ṣẹ̀ níbi ilé alárìn. Níjọ́ mẹ́jọ òní kọ́ wá tẹ̀ sí bí tó bá sí bí rárá. Tó bá sí rárá ẹ dá òun mọ̀. Àwọn ò mọ̀ àmọ́. Tífì yẹn láwọn fẹ́ máa tà. Tífì. Sàlámù àlékún jàmá. Sàlámù àlékún ẹ̀dá òkúrò Ọlọ́run. Sóbìnrin ta TV ni. Obìnrin ò ta tífì. Sóbìnrin ta tẹlifíṣàn. Ṣé kò mọ ìyá tó wù jẹ? Ìyá yìí. Òun tó di commissioner of police ni. Á dẹ̀ lajúlẹ̀ àwọn miscreant wọ́n á dẹ̀ ba kíní ẹ̀ jẹ́. Repetition náà àbí lóòótọ́ lòun náà wà ní olúwa in support kan lọ káwọn èèyàn mọ́lé ni. Wàhálà ìpọ́ǹsì gbé. Àwọn pépè oríṣiríṣi náà gbé. Tí wọ́n dẹ̀ dákọ̀ commissioner of police yìí níbẹ̀. She is the first obìnrin tó jẹ́ commissioner of police ní Kwara State o. Tó bá yẹ wọ́n láwọn obìnrin wà competent. Wọ́n ní kó fún aláyè ẹ fún bàbá aláyè kí bàbá ó sanjọ́. Ẹ fáwọn obìnrin láyè ẹ jẹ́ kí wọ́n ó ṣe. Ó ní fẹ́ sobìnrin o. Ṣé yín tó ń ṣe? She is in support of àbí bóyá under duress rẹ ni because everything they do wọ́n máa dárúkọ ẹ̀ sí. Tí òdò ya wọ́n dárúkọ ẹ̀ sí. Ẹ má ṣọdún ìṣẹ̀ṣe wọ́n dárúkọ ẹ̀ sí. Everything náà máa ṣe láì dá wọ́n máa ló mọ̀ ń pa ẹ̀.
Àbọ̀ ló rán wọn jáde ni. Commissioner of Police. Ẹ jẹ́ wá wọ́n kọ́kẹ́ bí ṣàdá. Èèyàn ní bírú yín kó kàwé débi tó dé yẹn kó àbí kó wá dépò tó dé yẹn kó ní kí tiẹ̀ ta o. Àwọn onírà burú sí yín, àwọn tó bá ra burú sí wa yín nu Ọlọ́run nu. Àbẹ̀rù yín o. Kò yín jẹ rárá, ẹ má bẹ bí irọ́ o. Ṣé wo rẹ́ ọmọlúwàbí ó yá gbé pọn dání báyìí kó bẹ̀rẹ̀ sí ní ra. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ṣòwò rẹ̀. Yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú. Ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí. Ó ṣe jàre. Ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín. Àbí? Bẹ́ẹ̀ sì wà yìí bó jẹ́ pẹ́ẹ̀nì tó wà lọ́yìn lẹ́sìn. Mo lè sin fóònù mi. Wàhálà tí yín ni ẹ̀. Àbí? God bless you. Kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù. Nǹkan tí constitution Nàìjíríà tí Nàìjíríà ní sọ nìyẹn. So pé wọ́n wá lọ sí Ìbàdàn wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan. Nǹkan táwọn colonialists máa ń ṣe láyé ìgbà yẹn lọ́ọ̀ yẹn náà pè ní sedition. Sedition dẹ̀ ti end láti 1983. In fact ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Bẹ̀górè nílọrin Justice Bẹ̀górè àti àwọn Látàwúrà kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun wọ́n ní kó fi òun kó fi di etí ẹ̀. Wọ́n tiẹ̀ má sí ní pọ́blíkì. Abú Tinubu. Àbáwọn Abú Tinubu ni. Ìlú mẹ́tò jẹ́ Tani Ọlọ́run rí. Ó dẹ̀ ti mọ náà nìyẹn. Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn. Tani Ọlọ́run ológo. Wọ́n ní pé àwọn kan ló lọ. Ẹni tó tẹ̀ ṣàrígbẹ́tì ẹ̀ kan tó sọ sórí Facebook. Kí ló dé pàṣẹ ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí? Wọ́n sọ pé Tani Ọlọ́run ń bú ọ̀gá ọlọ́pàá. Tani ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá. Ọlọ́jọ́ rẹ̀ yóò dá. Èmi ní president Nàìjíríà lójoojúmọ́ ṣóyè yín. President Nàìjíríà náà ẹni tó bá wù ú lè bù. Ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti sọ nǹkan tí ó bá wù. Tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn ẹ lọ sílé ẹjọ́ civil ilé ẹjọ́ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́. Ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti lù ìgbà. Ibi tó lọ sọ pé wọ́n gba fake warrant tó ń gbà upper area court kan ní Ìlọrin ọkàn lọ gba warrant upper area court ò ní jurisdiction ní another state. Okay. Nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state ẹ lọ síbi tó ti ṣẹyẹ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ ọ̀nà àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe náà ṣe lọ kidnap ẹ̀ wọ́n lọ jí àwọn ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn kidnap ni wọ́n kidnap ẹ̀ ni. Nígbà tó ń dé wọ́n sáré ṣe kangaroo court ń gbé lọ síwájú magistrate wọ́n ti sẹ́wọ̀n wọ́n ti tú àwọn ẹran sínú ẹ̀wọ̀n bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí wọ́n tún ń nọwọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan. But kò ń ṣe ìkíni tí àwọn máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi ṣé nínú ṣe wà yìí gbóhùn yìí o kẹjẹ mùsùlùmí o bájà fún yín. Ada fún ẹ. Tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú. Ada fún ẹ tó rẹ. Ṣé bá jẹ́ Christian ni o Christian ni o bájà fún yín. Bẹ́ẹ̀jẹ́ ní ìṣẹ̀ṣe bájà fún yín. Bẹ́ẹ̀ tẹ̀ sí nǹkan kan rárá. Tó bá fi ọwọ́ lágbá yín lójú ajá fún yín. Àwọn tí wọ́n ṣe àṣemáṣe yẹn àṣírí wọn ti wá tún sìn. Wọ́n wà lórí Facebook wọ́n ti bend around pé ilé iṣẹ́ rẹ̀ sìn ẹ̀wọ̀n bú bàbá wa ní o. Bàbá yàrá ìyàwó wọn náà. Ẹgbẹ́ tí bú tó àwọn tó ń sọ̀rọ̀ olórí ibú yẹn. Ẹ mọ̀ pé Yorùbá wọn dùn dáadáa kò sí ẹ tí wọ́n lè bú. Bẹ́ẹ̀ni olórí ibú ni wọ́n. Wọ́n sun ìwé kan ni o. Àwọn náà wọ́n sun ìwé oríṣiríṣi lójoojúmọ́. Bẹ́ẹ̀ni wọ́n sọ ẹ̀kú eégún. Eléégún. Èmi ìlú wọn ń pààyàn. Wọ́n pa Deborah. Nǹkan tí a ní láti sọ fún ni pé ọ̀pá Mrs. Patrick ẹni tí wọ́n pè ní Ọlọ́run Olúwa kò ń ṣe tó weak tí ẹni láti máa jà fún. Ṣèbí Ọlọ́run ni ó dá ayé àti ọ̀run àbí táwọn ń píríṣì ni ẹ o àbí o Ọlọ́run tó dá ayé àtọ̀run yẹn nìyàn kan á máa níwájú kò sínú ìlú kan wá ní pé wọ́n fẹ́ jà fún Ọlọ́run. Sọ̀rọ̀ sókè ṣóyẹ ìṣòro rẹ. Ìyẹn gan-an ó lè jẹ́ kí Ọlọ́run ó bínú sí yín. Ọlọ́run gan máa bínú láyé ní kóńdó lórí. Ẹ fi ń kan Ọlọ́run ní olóṣì ni wọ́n olóṣì lórúkọ wọn. Ó dàbí pé kẹ́ ẹ ní adìẹ ń sìn kó ló máa jà fún yín kó ló fẹ́ lọ sí kóòtù fún yín ní. Orí ẹdìyẹ yẹn ò pé. Ìlú láti lọ jà fún yín ṣé ẹdìyẹ ń ṣe lọ́ọ̀yà ni adìẹ ń ṣe lọ́ọ̀yà. No but
anybody ẹ jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé anybody ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ lágbá ẹnikẹ́ni ní ojú. Á dá fún ẹ̀ṣòwò rẹ̀. Wọ́n rò wípé ọ̀gbẹ́ni Tani Olohun yẹn pé tó bá fi àjẹ́ wọ́n wá bẹ̀ wọ́n wọ́n wá filẹ̀ bẹ́ẹ̀. But àwọn ọmọ pé kékeré lakẹ́rẹ́ abẹ́rẹ́ kéré kò ṣe mímì. Wàá pa mí ìṣòwò rẹ̀. Ó ti há wọn lọ́rùn sìn. Ìgbà tí ọ̀gbẹ́ni yẹn bá jáde àwọn náà lẹ́nu lẹ́sìn pé kò yẹ ká máa ṣerú kan báyìí náà. Kí ló dé? Ó fẹ́ sọ fún yín kẹ́yìn ni pé nílùú Ìlọrin nígbà táwọn Sàràkí tán kó gbogbo ìlú yẹn kó mọ́ra tán àwọn Sàràkí wọ́n lọ ṣe ẹjọ́ àwọn náà gba akọ̀ǹkan pa wọn lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lọ pè alẹ́jọ́ same thing náà ni wọ́n lọ get magistrate kan ṣe wúdúwúdú àwọn wá ṣòwò rẹ o bàbá kojú bo wọn pa àwọn fàájì wọ́n seize owó mi tó lọ bí $120,000 àwọn Sàràkí seize nígbà tán ṣì wà ní power díẹ̀ ni pé ẹ máa sọ fún àwọn alágbára tó wà náà pé power is transient àfọwọ́bà ilẹ̀ nílé ayé. God bless you my brother. ṣé àwọn tẹ́rọ pé wọ́n lágbára ń sìn àwọn ẹrú máa di alágbára ńlá àmọ́ ẹnikẹ́ni tó bá di alágbára àgbọ́dọ̀ fún wọn láyè láti fìyà jẹ ẹnikẹ́ni. So gbàtà bá wọn fà títí àwa lábẹ́rẹ́ nǹkan tó ń pè lọ́ tó gẹ́. o ṣe ó tó gẹ́. ta fi gba ìlú Ìlọrin lẹ̀ lọ́wọ́ àwọn fámìlì Sàràkí. God bless you. ṣe yẹn. ó ń yé wa bọ̀. So kò ní òsì wa ìgbà yẹn náà nígbà tá a lọ sí kóòtù wọ́n kó àwọn èèyàn wa wọ́n ná àwọn èèyàn wa. ṣé ẹ ti gbọ́. wọ́n fẹ́ ná wọn fọ́ lójú ọlọ́pàá náà tẹ̀lé wọn gbàgbé níbi fa arábìnrin kan láṣọyà fún mi lórúkọ ẹ̀ ọmọ Ìlọrin ló tẹ̀lé wa kí ló dé máa sí ìzòwò ìlú tó jì síná tó súnmọ́ àdìjọ náà. gbàdájà ìjà yẹn tán làwọn ará Ìlọrin wò ó máa ṣe é ṣe láti bá àwọn Sàràkí jà bọ́ọ̀rọ̀ ó tó gẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. ó tó gẹ́ ó tó gẹ́ but àwọn olótógẹ́ ń sìn wọ́n ti gbàgbé wọ́n ti gbàgbé àkúnlẹ̀yàn. bẹ́ẹ̀ lọ́rọ̀ èèyàn ṣe rí. tàbí bẹ́ẹ̀ ni. àwọn náà ti ń ṣe kí ni wọ́n ń bùgà. bùgà. but ó máa tó yé everybody pé ẹnìkan kò ní ẹ̀tọ́ láti fi ìyà jẹ ẹnìkejì nítorí ẹ̀sìn. ó ṣe ọmọ ìyá mi. àbọ̀rọ̀ mi ni pé àparò kan ò ga jù kan láyé. àfi tó bá gorí ebè. àfi tó bá gorí ebè. tẹ́ bá dẹ̀ wà lórí ebè táparò yín ṣẹ̀ṣẹ̀kúṣe. wọ́n á ta ní katapọ́ọ̀tì lórí. wọ́n á fi wú ebè yẹn lẹ́sẹ̀ lábẹ́ ẹsẹ̀ yín kẹ́yìn náà lè mọ̀ pé gbogbo we are all equal before the law. Yeah. We are equal also before God. So ẹ̀yin ò lè wá máa ṣe iṣẹ́ tí ẹ lè wá máa ṣọ lọ́run lórí àwa tó kò possible. ẹlẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀. kò jọ. finally anybody ló ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá tẹ́ wọn lọ́rùn. Tani Olohun tó ń sọ yìí is a Muslim. Was a Muslim, not a Muslim. Mùsùlùmí ni. Was a Muslim. So Mùsùlùmí oppressing Mùsùlùmí ẹni sọ pé bí a kò ṣe Mùsùlùmí but orúkọ Mùsùlùmí ló sì ń jẹ́. wọ́n ti lé oníkálukú dànù nínú ẹ̀sìn. ó dẹ̀ tún ṣe ìṣẹ̀ṣe kí ló ń bí wọn nú fún pé I don't understand. gbogbo àwọn tó ń ṣe Quran tó ń tún fi ewé àti egbò àti làpálàpá tí bí a ṣe wà ní ìṣẹ̀ṣe ti wà kí ẹni ẹ̀sìn tó délẹ̀ Yorùbá gbogbo ń tàṣírí wọn kó tó ń ta wọn lára tí wọn fẹ́ sọ síta. ṣòwòrẹ́ yóò dà làpálàpá. àwọn ò ṣe sọ àwọn ò ní problem pẹ̀lú anybody but ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ láti fi àjẹ bó tún ṣe president Nàìjíríà tó bá múyàn lónìí tá a bá mọ̀ pé kò tọ́ àwọn àgbà sílẹ̀ lọ́wọ́ wọn ni bàbá Fálànà ṣe dá sọ̀rọ̀ ẹ̀ pé àwọn gan wọn fẹ́ ara wọn sọ pé Fálànà náà ti wá gba àwọn lẹ́rìí nílọrin nígbà táwọn kan fìyà jẹ wọn tó tí Fálànà bá fi wọn lẹ̀ ń gbà yẹn ṣáwọn náà lè wá di alágbára lẹ́yìn tó wà ní ẹni tó ń lọ kidnap yàn láti Ìbàdàn tó bá dẹ̀ ṣetán pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe wọ́n á lọ sórí Kristẹni tó bá ṣe tán pẹ̀lú àwọn Kristẹni wọ́n á tún máa lọ sórí àwọn ẹgbẹ́ wọn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní àwọn jó ṣọ́ọ̀ṣì àbí wọ́n bọ̀ọ̀bù ṣọ́ọ̀ṣì káàkiri ṣọ́ọ̀ṣì ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ from mosque to mosque. wọ́n bẹ̀rẹ̀ sí ní jíyàn gbé Ṣòwòrẹ́ ò ní dààmú ẹ bá mi ṣe àdúrà tó pọ̀ fún Ṣòwòrẹ́ Ṣòwòrẹ́ ò ní ṣe orí burúkú tí wọ́n bá ń pín orí burúkú ní ọ̀fẹ́ Ọlọ́run ò ní jẹ́ orí gbà ń bẹ̀
aṣọ òfò aṣọ ẹ̀sìn aṣọ ìyà kò ní tọ́ sí ẹ sórí wọ́n máa sọ pé no permanent enemy no permanent friend wàhálà ìṣòro rẹ̀ ó ṣe ọkàn yìí ná wọ́n mọ̀ mú ta lọ́lọ́run sí kọ́nà ni tó wọ́n ti rí nírìí pé kò lé níyàn nígbà tí fáùsì kan ojoojúmọ́ ni mo ń tẹnu mọ́ kí ló tí wọ́n lọ gbé fáùsì orin Àṣàkẹ́ wọ́n lọ jàlá bí àbẹ̀ kí ló tí wọ́n lọ gbé ṣùgbọ́n gbà tí Davido bá mọ̀ kan post kíní wọ́n bẹ̀rẹ̀ sí ní Davido jẹ bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹnìkan lóhùn oníyàwó 3 àbọ̀ níyàwó 8 lóhùn tán òun tán kí lórúkọ ẹ̀ lòun tán kí náà ti ń pè ta lọ lọ́hùn ó lóhùn lòun parọ́ fún wọn ní ṣebí lánà tún lá aládìkásí bí lánà tún lá báwo ni barista yẹ kọ́ lánà tún lá ìyá aládìkásí bí iná aládìkásí bí iná aládìkásí bá ti ìlànà Olúwa mi kó máa bá gbogbo òpùrọ́ kásọ̀ títọ́ káfáyé lẹ̀ olóore nínú láàdá tó wà níbẹ̀ ò láfiwé níwájú Ọlọ́run ọba jù ká purọ́ káwa láàyè ìyẹn burú jọjọ o ìgbọ̀n tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí o ọ̀rọ̀ Àlùkùránì mo tẹ̀lé o bàbá mi ń gbọ́ o àdàkẹ́jà má jẹ́ gbé kó sàsùn gbàgbé bàbá mi tó kú bá ń wẹ̀yìn wá dúró tọ ọmọ rẹ̀ Àbẹ̀ní o kí ló dé a ní ìjọba ò dá ṣáráàlú gan sùn ẹ̀yin gan ò dá ẹ ṣe ni rè ẹ ṣe kúre rárá ẹni bí èèyàn kà ní ẹni bí sámsám èèyàn kà ní ṣèbádùn Kùránì ní ká má parọ́ ni ó ní lànà Ọlọ́run kó má bá gbogbo purọ́ lànà tún láì alàlìkàsí bí iná alàlìkàsí bàtì lànà Kùránì sọ ayé Kùránì sọ oníyàwó 3 ó sọ ó jáde àbí tó níyàwó 3 náà pé àfọ àkànjá ti jà tí báyìí ó lóhùn tán ta lọ lọ́hùn ó lóhùn parọ́ fún ta lọ lọ́hùn tí ta lọ lọ́hùn fi wálé tí wọ́n fi mú ó lóhùn sọ fún pé kó wá gba àwọn fẹ́ assist wọn ó lóhùn àwọn àfáà yẹn ti ń ṣe 419 ti pẹ́ àfáà tó fata lọ lọ́hùn sílẹ̀ wàhálà ó ti ń ṣe 419 ọjọ́ ó jẹ́ kí wọ́n tú ìdí ẹ̀ ó ní òun lo ohun oríṣi 3 tó bá pé ìlú tó ń ṣiṣẹ́ ni ó fún ara ẹ̀ ó yẹ kó wà ní líìsì àwọn tí DSS máa ṣọ́ lọ́wọ́ yìí. Number 1 iṣẹ́ wo ló ti ń ṣe láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ how did he survive because kò ṣiṣẹ́ orí internet ló wà 24/7 we should just share this video let the DSS know pé ara àwọn tó máa wà ní list ni tó yẹ kó máa trade kó máa tẹ̀lé ẹ̀ báwo ló ṣe lo ohun oríṣi 3 to confuse ta lọ lọ́hùn definitely àkọ́kọ́ kọ́ lélẹ̀ ó lóun ra special sim fún iṣẹ́ yẹn ni definitely àáfàá yẹn máa ní sim oríṣiríṣi tó ti ń lò láti ilẹ̀ sim oríṣiríṣi àáfàá yẹn máa ti ní lọ́wọ́ tó ti ń lò láti ilẹ̀ àbí mo parọ́ ni tí bá sọ ni ẹ máa he mí that àáfàá ó ní sim oríṣiríṣi tó ti ń lò láti jọ ìwá ó dẹ̀ ní ohun oríṣiríṣi tó ti ń bá àwọn customer sọ̀rọ̀ tó bá sọ ṣe jálàbí lọ́wọ́ wọn tó bá ti gbọ́rọ̀ kan wọ́n ní báyìí máa plant àwọn èèyàn káàkiri and they use different voice láti gbá àwọn èèyàn the DSS ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yín lórí àfáà yẹn ẹ trace ẹ gbọ́ ẹun tó ń sọ yẹn ẹ bá wa fojú sí lára ó lè ti lo ohun yẹn fún àìmọye àwọn èèyàn how come tó yẹ pé òun náà gbéṣẹ́ yẹn fún ṣé detective lòun according to kan tí ṣòro rẹ sọ ó ní judiciary court kan náà ti lọ gbọ́ sáré lọ ṣe awúrúju tó fi lọ kidnap ta lọ lọ́hùn wọn náà jí gbé ni wọ́n sáré arrange ẹ̀ wọ́n ti plat àwọn èèyàn sínú sẹ́ẹ̀lì wọ́n gbé dán bẹ̀rẹ̀ sí nínú wọ́n ní kò lè dá dúró ṣé ẹ ráyé ṣé ẹ̀sìn tá a máa ṣe lélẹ́yìí ṣé wọ́n ń wúrú wàyí ní Saudi bá ṣe wàyí Nàìjíríà Islam ọ̀tọ̀ àwọn tó ń ṣe ọ̀tọ̀ wọ́n ní ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Islam ṣé lóòótọ́ ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Islam tó wá yẹ pé lóòótọ́ ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Islam a ṣe pé àwọn tó ń ṣe Islam Nàìjíríà ni wọ́n ní àlàáfíà
àṣírí ni mo sọ fún yín a ṣe pé àwọn tí wọ́n ń ṣe Islam ní Nàìjíríà tí Islam bá fi lè jẹ́ ẹ̀sìn àlàáfíà o a ṣe pé àwọn tó wọ́n ń ṣe Islam ní Nàìjíríà àwọn ni wọ́n gbádùn wọn ní àlàáfíà. ṣé Saudi wọ́n lè ṣe lè ní Saudi wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ wọ́n ṣe lè mọ́ bàbá Barrister ń gbà ènìyàn pé ó kọrin kíní kan nìyẹn kọrin ará Amẹ́ríkà ń jó ará Amẹ́ríkà ń lùlù ìlú obẹ̀sìn jẹ́ ìjọ olè bẹ̀sìn jẹ́ o ẹ̀ má bà wá lẹ̀sìn jẹ́ àbí ìyá Ayọ̀ Mọ́gàjí tó ń ṣe fíìmù wọ́n mú ìyá yẹn náà sọ́wọ́ àgbà tí ìyá yẹn náà bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní fàáyà wọ́n mú Yorùbáwùyí náà sọ́wọ́ àgbà tí Yorùbáwùyí náà bọ́ta tó ń sọ fún wọn pé iná máa múrù záúdà ṣe ráyẹ kúnlà láwùkún fáyàkùn wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run ọba nìkan lónìí fásubùhánà lẹ́sí bí adìmúlà kútukútu ṣe wà láì turu ìjàún Ọlọ́run ọba nìkan ló lè sọ pé kójò rọ̀ kò ní pa kò ní secretary kò ní anything and if that is so Ọlọ́run lè ṣe tó jẹ́ pé gbogbo wa pátá a máa jẹ́ ẹlẹ́sìn ẹyọ kan why tí Ọlọ́run ò ṣe wá ẹlẹ́sìn ẹyọ kan why tí Ọlọ́run ẹyọ kan là ń sìn àbí bẹ́yẹ sọ then why tí Ọlọ́run ìyẹn tí ò ṣe gbogbo wa ní ẹlẹ́sìn ẹyọ kan ṣé bàbá ànábì kírun kò kírun ìyá ànábì kírun kò kírun ṣé ànábì àwa lajú kalẹ̀ ìyá àti bàbá ìyàwó ọ̀nà ànábì Ibrahim tó yẹ pé ilé ẹlẹ́bọ pámpám ló tẹ̀ ti wá sámsám ilé ẹlẹ́bọ sámsám ní ànábì Ibrahim ti wá ìyá àti bàbá nǹkan ọmọ àwọn ọ̀nà kódà àbútọ́ lib tó tó ànábì Muhammad kò kírun ànábì ṣẹ́tì kó ṣọlá ìlàìlàlà ó lóun ò ní sọ that is his own decision. If ànábì can respect the decision of Abu Talib pé òun ò ní pé láìláìlàlà tó fi dójú ikú kan lẹ̀kùn bá ànábì pé Abu Talib ń lọ rèé ó ní pé láìláìlàlà ó lóun ò ní pé ànábì tún bi pé kí ni mo ní kẹ́ ẹ pé ó ní tó ní kí n sọ yẹn gangan ni mi ní sọ ó lóun ò ní sọ láìláìlà bó wọn ò ní forí balẹ̀ fún Ọlọ́run ànábì òun ló tọ́ ànábì táná fi dànábì o òun ló tọ́ láti kékeré dàgbà Abu Talib ló tọ́ tí máa ń parọ́ kẹ́ máa já mi tí máa já àfà ní bíbí Abu Talib ló tọ́ ànábì. If ànábì can respect the faith of Abu Talib and his decision, then why táwọn Nigeria tí wọ́n lè respect the decision àwọn àtàtọ́ pé àṣẹ Islam àgbà Islam yẹn ò ń ṣe wàhálà kò jẹ́ kó mú bìlísì dání ẹ fi wàhálà fírí gbọ́n iní bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ rẹ o bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ rẹ o President Tinubu bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ rẹ o bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ rẹ o tó bá kò lórí oníṣẹ̀ṣe wọn máa máwọn Kírísítẹ́nì o wọ́n tẹ̀sí kọ́kọ́ ń jẹ àwọn Kírísítẹ́nì lẹ́nu díẹ̀díẹ̀ kó tó wá gbọ́ àwọn oníṣẹ̀ṣe mú bó ṣe bẹ̀rẹ̀ rẹ o bí ó ṣe bẹ̀rẹ̀ rẹ o President Tinubu wọ́n á tó máa mú àwọn tó jẹ́ politician gan lọ́rùn wọ́n tẹ̀ ti mú ọ lọ́rùn ṣó tí mo kí ni tí mo post láàárọ̀ yìí wọ́n ti mú Tinubu wọ́n kọ́kọ́ mú Sanwó-Olú lọ́rùn wọ́n tún mú Tinubu náà lọ́rùn wọ́n ti yan mínísítà fún wọn nísìn wọ́n ní Wike ò lè jẹ́ mínísítà l'Abuja torí Kírísítẹ́nì ni wọ́n láwọn tí ń Sanwó-Olú kó sí kábínẹ̀tì ẹ̀ wọ́n náà ti pọ̀ jù tó jẹ́ Kírísítẹ́nì kí ni kò ní ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ti ẹ̀dá kò ní ṣẹ̀ṣẹ̀ kankan àbí Muslim àti Kírísítẹ́nì kan ló wà Nàìjíríà wọ́n ti máa Kírísítẹ́nì jà tó bá yá wàláì tó bá yá wọ́n á sọ fún àwọn ọmọ yín pé wọn ò ní lè lọ sí skul Kírísítẹ́nì ò lè lọ sí skul wọn ò ní gbà kí gọ́ọ̀mẹ̀ntì dá skul kalẹ̀ sí àdúgbò. Yes, àwọn tó bí wa sọ fún wa pé Islam is a religion of peace. Tó bá jẹ́ religion of peace, á jẹ́ pé àwọn tó wà ní Nàìjíríà ni wọ́n wà peaceful. Bẹ́ẹ̀ ni. And again, àwọn orúkọ tá ń jẹ́, ó ti wà láti ilẹ̀. Kánábì tó gbé Islam dé Mẹ́kà ni wọ́n ti ń jẹ́ Muhammadu. Kánábì tó gbé Islam dé Mẹ́kà ni wọ́n ti ń jẹ́ Khadija. Ni wọ́n ti ń jẹ́ Afusatu, Mọ̀ríyámọ̀, Abdullahi. Gbogbo orúkọ tá ń jẹ́ Nàìjíríà ni wọ́n ti ń jẹ́ kí ànábì tó gbé Islam dé Mẹ́kà ni wọ́n ti ń jẹ́ orúkọ yẹn nígbà tí wọ́n ń ṣe òrìṣà ní Mẹ́kà Sam ni wọ́n ti ń jẹ́ Muhammad wọ́n ti ń jẹ́ Fafusa Sekina Khadija Kubura why tí wọ́n change orúkọ yẹn tànábì di tó gbé Islam dé àwọn ògo táwọn oṣù ọmọ àlè
àwọn ò pàṣẹ ṣe wọ́n rùn ó jà ẹlẹ́nu àwọn ò gọ̀ọ́sẹ̀ àwọn ò pa ìṣẹ̀ṣe wọn run orúkọ yẹn náà tà fún wa tá à ń jẹ́ dé ni Rashidi Sikiru Sonduku gangan àwọn orúkọ tí wọ́n ń jẹ́ nígbà tí àwọn bàbá wọn ń ṣe òòṣà mo ń parọ́ Yorùbáwùyí mi ìròdé bíbí yìí o àbí ṣé ẹ̀yin ìròdé bẹ́ẹ̀ mo ṣe ní Yorùbáwùyí ẹ follow page ẹ subscribe sí page ẹ tẹ notification button yín kalẹ̀ tí má ti mú wá ẹ máa rí mi wò bí ìran ikú ò ní pa yín ikú ò ní pè mí náà èmi àti yín ò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ wàhálà àní dààmú àgbákò kéré tóbi kò ní kan èmi àti yín lágbára Ọlọ́run ọba a ní jáde àìwọlé a ní wọlé àìjáde a ní kàndíkà tó wọlé wọn ní wá pàdé bàbá tẹ láfi dámọ̀ ẹgẹdẹ láfi dámọ̀ wọn ní fi kan èmi àti yín tọkọtọmọ tẹbí tará tìyàwó ṣẹ́yìn ròde bẹ́ẹ̀ ṣe ẹ jókòó ẹ ròde bẹ́ẹ̀ wípé orúkọ tí à ń jẹ́ nísìn òní wọ́n ti ń jẹ́ àbí ànábì Muhammad bàbá ẹni tó sọ ní ànábì Muhammad olórìṣà ni tó sọ ní Muhammad olórìṣà pọ́nbélé ló sọ Muhammad Khadija òòṣà náà ń ṣe ní Mẹ́kà àwọn fámílì ẹ̀ olórìṣà ni wọ́n tí wọ́n sọ ní Khadija ànábì gbé Islam dé kò wẹ Khadija sórúkọ míì Khadija yìí náà ló ń jẹ́ Aisha tó fẹ́ ilé olórìṣà ló ti wá wọn ò wẹ sórúkọ míì. If the Saudi Arabians can respect the faith of other people, can respect nǹkan tí wọ́n pè ní ọmọ ìjẹ́ ọmọ ènìyàn, kí ló dé tẹ̀yin ò lè respect tiwa dignity tiwa kí ló tẹ̀ lè respect ẹ̀ kí la ṣe fún yín kí ni nǹkan tara nígbà yín ojú everybody máa bó o ajé ojú everybody máa aláàṣẹ rúmọ́sẹ̀ ẹ búlì àwọn bàbá wa ẹ búlì wọn tó súpọ̀ ẹ búlì àwọn bàbá wa ẹ búlì wọn tó silent àwọn bàbá kò sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sí wọn tán àwọn aláwọ̀ mi pàpà ojú tí wọ́n àti declare àwọn oníṣẹ̀ṣe oníṣàngó mo ti bá obìnrin kan pàdé tẹ́ pé oníṣẹ̀ṣe ni ó wá káwọ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ ó wá káwọ́ sẹ́yìn kí wọ́n bá rí lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ èmi mo sọ fún pé ìyá alágbájá ẹ má wọ́rì mo ní kílẹ̀ káwọ́ sẹ́yìn fún that is who I am bóyá táwa nìyẹn fi àyè muslim ṣe pẹ̀lú christian ṣe pẹ̀lú oníṣẹ̀ṣe aṣáṣọwò rẹ̀ yóò dá aláìṣòwò rẹ̀ ò náìsí o ṣòwò rẹ̀ ní gbogbo wọn náà ń jẹ́wé làpálàpà kódà wọ́n ń jẹ́wé bomubomu ṣe bíjọ́ kìíní àná tí ọmọ yìí Òṣàtọ́lá tó bọ́ta ó ní gbogbo àfàtà bá ti rí níbi àwọn eléwé ọmọ ó ní ẹ fọlọ́pàá gbé wọn ó ní ẹ ṣe fídíò wọn ẹ yà wọ́n fọ́tò ẹ jù sóhun lóhun á fún yín lówó àwọn bẹ̀rẹ̀ sínú àwọn post wọn ẹ pé fúnra wọn náà ń fò bọ́ta fúnra wọn náà ń bọ́ta pé èmi ń lewé o èmi ń legbò èmi ń jórí lákàǹkà o èmi ń jórí aláǹgbá o fúnra wọn náà ń bọ́ta tó wá ń sọ̀rọ̀ nísìn àbẹ́ pé fúnra wọn náà ń bọ́ta bó ṣe máa rí nìyẹn bẹ́yẹ silent àwọn bàbá wa àwọn onígbàkẹ́ silent wa operation sọ̀rọ̀ sókè generation oníkúlíkúlí lórí òun la wà yìí generation wọ́n gba epo lórí ẹ̀ òun la wà yìí ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n mi lè mú wá fún mo busy ẹ rí bí mo ṣe rí inú mọ́tò gan mo ti ń ṣe ṣó mo ń dúró kí àwà mi pé ni kí lọ clocking níbò mi fọmi ibi iṣẹ́ kan tó ibi iṣẹ́ kan mo ń dúró kí hours ti máa clocking kó tó ni kí tún lọ clocking àwa ń ṣe wíkiri à ń jálàmbájò lòmbò káàkiri ayé ẹ rí sí yẹn ẹ bá mi wo fídíò yìí àwọn bàbá wọn náà sọ̀rọ̀ àlìmọ́njìrì o ẹ wo Nàìjíríà they turn Nigerians to beggars they are now alimonjiris begging.
palliative lẹ́rí yẹn àwọn family wọn nìyẹn fa palliative lẹ́rí tó ń jà sí yẹn náà ti sọ Nigerians di àlìmọ́njìrì àwọn ìyá ìsàmọ́ wọn wà lórí kíní o tó má ti gọ́ndẹ̀ náírà data wọ́n ń bọ̀ wá bu yín ni ìyàwó ló ń ṣe wọ́n ti sọ wọ́n di àlìmọ́njìrì àwọn ìyá oníyà ṣé tó yẹ tó tọ́ sáwọn ìyá ìlélẹ̀ èrí ìyá kan tó gba ráìsì tó wà mọ́ ó wà má yà pé ráìsì lélẹ̀ kí ni òde ṣáyé lélẹ̀ ṣé sẹ̀mí ayé gidi lélẹ̀ ṣáyé tó yẹ kọ́mọ ẹ̀dá máa gbé nì wọn ò rí owó fi ṣe dáadáa fáwọn pípù yìí ṣùgbọ́n wọ́n rí owó láti lọ gbọ́ra lọ́ọ̀yà títa lọ́lọ́run ó bá àwọn bàbá wa ó ti bú yàláyà wa o ó ti bú pọ̀nrín lápọ̀kún wa o they will still buy data láti wá wo Yorùbáwùyí gbẹ́nu ẹ̀ sọ ẹlẹ́nu yẹ̀bẹ̀ ìkan ti ẹ̀ wàláì àwọn pípù yìí ọlọ́run ò ní dáríjì ọlọ́run ò lè dáríjì àní gbà kí a máa gba Yorùbá ilẹ̀ Yorùbá fún ilẹ̀ Yorùbá tiwa where a country a nation where Aláwo can do Aláwo and come outside proudly say I am Aláwo and a Muslim will be able to come out as Mùsùlùmí ni mí mo fò lè fọwọ́ ìsọ̀yà anywhere where a Christian will be boldly láti sọ pé Christian ni mí and nothing go happen ẹnìkan ò ní lé ẹnìkan ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo apárò kan ò ga jù kan láyé ń bí àfi tó bá gorí ebè kò sí nǹkan tí ẹ̀dìyẹ yín tó máa fọmọ àṣà ṣe kò sí nǹkan tí ẹ̀dìyẹ tó máa fi ẹyẹ àṣà tó máa fi ṣe bó ṣe máa rí nìyẹn torí àwa ò ní parọ́ òótọ́ la máa sọ bó bá kú díẹ̀ kọ́ mọ́ lóore jìn sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ́lẹ̀ fọ́mọ Olúwa mo ní tó bá kú díẹ̀ kọ́ mọ́ lóore jìn sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ́lẹ̀ fọ́mọ Ọlọ́run ẹ fẹ́ gbọ́ ogun ayé kan kò lè rí wa mú ìjì ayé kan kò ní ìjà kó kàn wá àná ń ká sí ẹni ṣèkà tọwọ́ mi bá tẹ sáàmù tọwọ́ mi bá tẹ kùránì tọwọ́ mi bá tẹ kúkúṣì ẹ mọ̀ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi àná ń ká sí ẹni ṣèkà Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ the one and only Akálọ́lá of Yorùbá land Ajata of Yorùbá nation kò pé méjì ọmọ lọ iye olóyè rẹpẹtẹ ló sọ pé ẹ má sùn sókè ó yá ẹ subscribe kẹ́ lè máa rí mi wò bí ìran mo ń lọ mo ń bọ̀ next show bá ti mo wá fún yín látara wàláì Ọlọ́run ṣàánú mi ni àbí àṣà níjókòó ẹ kúkú bá wa subscribe irọ́ ni mo ń ṣàwàdà mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ti subscribe God bless you.